ẹ jẹ́ ká sáré wọnú ètò pàápàá mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jugba Master Channel. Ẹ jẹ́ ká tiẹ̀ pawọ́pọ̀ ká kí àwọn ológun ilẹ̀ wa. Ṣé mọ̀ pé àwọn ìgbà kan wà tá à ń sọ fún wọn wípé wọn ò ṣe dáa, ó kù díẹ̀ káàtó. Gbogbo ìgbà tí wọ́n ń ṣubú sójú ìjà ṣe ló dàbí ẹni pé àgbò tó tàdí mẹ́yìn ọlọ́mú agbára wa ni. A kí wọn ayìn wọ́n kú iṣẹ́ ribiribi. Ní Borno ló ti ṣẹlẹ̀ lọ́jọ́ Friday, lọ́jọ́ tí àwọn èèyàn múra lọ́wọ́, táwọn ológun wa múra lọ́wọ́ láti lọ gba àdúrà, láwọn karambà ní agbésùmọ̀mí afẹ̀míṣòfò ni wọ́n bá tún gbéra pa, wọ́n lọ ṣiṣẹ́ ibi ọwọ́ wọn bí wọ́n ti ń ṣe. Ẹ jọ̀ọ́, àwọn tí wọ́n ní ká máa bá dòwò pọ̀, àwọn tí wọ́n ní nǹkan kan náà ní wá, àwọn nìyẹn o, wọ́n ti ṣọ́ àwọn ará bíi pé tó wọ́n ti fẹ́ lọ gbàdúrà. Wọ́n múra lẹ̀, àsìkò tí ń gbàdúrà là ń rò pé ó yẹ káwọn lọ ju àdó olóró. Wọ́n pọ̀ bíbà, wọ́n ti sọ̀ráǹdì gbogbo iléeṣẹ́ ológun ní Borno ní Àsíá. Wọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Lieutenant AI Atokolo tó jẹ́ acting media information officer fún Joint Task Force ní North East bó ṣe sọ̀rọ̀. Ó ní wọn wà ń kékeré, gbogbo nǹkan tí ń jẹ́ nǹkan ìjà ogun pátá láyé. Ọ̀rọ̀ ilé ìkọjá ọ̀rọ̀ báńdíìtì tàbí pé wọ́n wá gbé sùmọ̀mí, wọ́n wá fẹ̀mí ṣòfò, wọ́n fẹ́ gba gbogbo ibẹ̀ yẹn ni. Wọ́n fẹ́ gba bárẹ́kè ológun yẹn ni, kan wá ó ṣe é kọjá pé wọ́n fẹ́ rí àsíá tí wọ́n mọ́bẹ̀. Ààyè gba èkùrù ọ̀dà ó fẹ́ nípa láyà bí ìrà. Ṣé ẹ rí pé a ti ṣe nǹkan kékeré la pè é, kékeré kọ́ ni kéra mọ́ o. Màá tún máa béèrè wípé ṣérú àwọn èèyàn yìí làwọn èèyàn wa? Ṣérú àwọn èèyàn yìí ni wọ́n Nàìjíríà? Ẹ dá ìbéèrè mi. Àmọ́ gbogbo bí wọ́n ṣe ń ju àwọn àdó olóró rọ́kẹ̀tì gbogbo ẹ̀ tó ń ba nǹkan jẹ́, pàápàá jùlọ wọ́n tájẹ̀tì ilé agbára ìkànnì tí wọ́n fi ń mọ nǹkan tó ń lọ ní ibùba àwọn ológun, tí wọ́n fi ń mọ́nítọ̀ pé kí ló ń ṣẹlẹ̀ ń bí, kí ló ń ṣẹlẹ̀ ń bí. Gbogbo bẹ̀ ní bàjẹ́. ICT department nínú iṣẹ́ ológun ó ṣe pàtàkì. Kò yẹ káǹfààní wà láti bà ICT jẹ́, ṣùgbọ́n wọ́n bà jẹ́. Iná làòlàò tí ń sọ lára ògiri, rọ́kẹ̀tì lára àwọn èèyàn tó gbé mọ́tò, lára àwọn òṣìṣẹ́ ológun. Àwọn ológun yìí wà ló kinní kan kí olórúkọ tí wọ́n máa ń pè é, orúkọ yẹn tí n bá rántí màá máa sọ. Wọ́n wà in control. Wọ́n á jẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn, wọ́n á jẹ́ kó mì wọ́n. Wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ débi wípé ẹ̀rù bà àwọn agbésùmọ̀mí yìí. Wọ́n mọ̀ pé àwọn ti kàdún nù yọ̀. Wọ́n mọ̀ wípé àgbò tó tàdí mọ́yìn àwọn ológun yìí ọlọ́mágbára wá ni. Irú ń tà ń fẹ́ rè. Àmọ́ kí yín, àmọ́ yìnyín, àwọn ológun wa dúró tán ni. Pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn Air Force ni o. Ẹ̀rù bà àwọn ará bí nígbà tí àwọn necessary area fún àwọn ológun yìí tí wọ́n pera wọn, tí wọ́n dé, tí drone ń ṣiṣẹ́ lójú ọ̀run, tí jet fighter ń ṣiṣẹ́. Ṣé ẹ rò wípé intelligent àwọn Israel àti àwọn ọmọ ológun Nàìjíríà ti ń ṣiṣẹ́ papọ̀ báyìí ní tó ń ṣẹ̀rùbà àwọn ará ibi tí a fi ní kí ààrẹ kó yọwọ́ kò nú ọ̀rọ̀ Israel àti US? Ẹ jẹ́ àfi sábẹ́ comment section. Ṣáà fẹ́ bẹ́ẹ̀ àbá àfẹ́ bẹ́ẹ̀? Ṣé kó máa lọ bẹ́ẹ̀ ni àbí kó má lọ bẹ́ẹ̀? Tí àwọn ológun wa tí wọ́n bá ṣe dáadáa, ẹ jẹ́ á yìn wọ́n. Wọ́n dúró, wọ́n dẹ̀ fi ẹ̀mí dí ogun. Bí bẹ́ẹ̀ kọ́, ìta ń sọ lásìkò ìkọlá àmọ́ sọ tí wọ́n bá ti lè gba Àsíá. Ṣùgbọ́n Ọlọ́run ṣe tó jẹ́ wípé kò sẹ́ni tó lè délé ròyìn nínú wọn pé a lọ Àsíá, a lọ sí Borno, ní Borno bí o, nǹkan tójú wá rírè o. Àwọn ológun lo èdè kan bẹ̀ pé wọ́n neutralize. Ṣé ẹ fẹ́ gbọ́? Èdè tán ń lò ni.
ṣùgbọ́n tá a bá fẹ́ sọ pé neutralize táwọn ológun ń sọ yìí ẹnìkan kan ò mórí délé nínú wọn pa gbogbo wọn ni. tẹ́yìn náà bá ń wo àwọn fídíò bẹ́ẹ̀ yẹn ẹ rí i pé iná tó ń sọ lálálá kúkúkú ojú ogun gidi ni. ọwọ́ ogun ni àwọn ará bí yìí gbé lọ síbẹ̀. ẹ mọ̀ wàá rò pé Borno nìkan tàbí Àsíá nìkan ni wọ́n ti fẹ́ dára yìí. wọ́n ò ti ní àkọsílẹ̀ wípé bá a ṣe fẹ́ rìnrìn wa rèé. nígbà tí wọ́n ti sọ̀ráǹdì gbogbo bárẹ́kì ológun ẹ̀ẹ̀kan náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ju gbogbo kinní tá à ń sọ yìí. báwọn ológun wọn ò bá tó tán kí àwọn ará Amẹ́ríkà náà ti máa kó nǹkan ìjà ogun oríṣiríṣi tí bàálù ń fò lójú sánmọ̀ bí rìpọ́ọ̀tù ṣe sọ fún wa. gbà yẹn làwọn ará bí pé ó yẹ káwọn sá wọgbó. bí wọ́n ti ń sá wọgbó tẹ́lẹ̀ ní hàn pé bẹ́ẹ̀ ni wọ́n ní rìpọ́ọ̀tù sọ pé drone ń tẹ̀lé wọn. Imagine táwọn ará bí tí wọ́n bá succeed kí ló máa ṣẹlẹ̀? Are we the same? ṣé tá a bá continue láti máa gbé pẹ̀lú wọn kí ló máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú? ṣé a lè continue láti gbé pẹ̀lú terrorist, bandit, àwọn tó ń fẹ́ràn jókòó olóko pẹ̀lú àdá, ẹ̀yà tó ń gbébọn kiri, tó ń mádà kiri, tó ń mọ̀bẹ kiri, tó lè fi ṣe tó wù lásìkò tó wù tí wọ́n sì nígbàgbọ́ pé àwọn jòfin lọ? ẹ̀yà tó gbẹ̀sìn lórí tó fi ń pọ ọmọnìkejì la, ẹ̀yà tí ò ronú pé ọmọnìkejì lòun fẹ́ pa yìí tàbí lòun fẹ́ jí gbé yìí. èrò ọkàn tán bá lọ ni láti ṣẹ́gun àwọn ọmọ ogun pẹ̀lú heavy machine. láàárọ̀ ọjọ́ Jímọ̀ ní gbogbo Borno bẹ̀rẹ̀ sí ní gbúrò. ó wá di Bloody Friday ni o tí wọ́n lè pè Massacre Friday. lẹ́ẹ̀kan sí àdúpẹ́ lọ́wọ́ àwọn ológun wa tí wọ́n bá wọn ṣe ní fire for fire. àwọn gallant soldiers akínyìn ayẹ̀yìn dáadáa. ọwọ́ pálábí àwọn ó mọ̀ ti ṣégi o nílùú Borno. ṣùgbọ́n ṣá o báwọn ológun ṣe dúró lórí ẹsẹ̀ wọn yìí ní ti Borno, ṣé àwọn bárẹ́kè yòókù ṣé wọ́n ń gbáradì? lóòótọ́ làwọn eléyìí ni wọ́n kàn dín nínú yọ̀, kò sẹ́ni tó lè délé wí nínú wọn. gbogbo wọn gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. ṣùgbọ́n tá a bá ní tó bá padà yá tí gbogbo ohun tó ń rùn bá tán lẹ̀ a kó wọn sọ́dọ̀ bíi tàwọn àwò á ní wọ́n ti ronú pìwàdà. ṣérú àwọn eléyìí ló yẹ kán máa sọ wípé repentant Boko Haram, repentant lágbájá, repentant ICIC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wojú ọ̀run tí bàálù ń fò, tí drone ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. ẹ wo àwọn ọmọ ogun. ṣé ẹ̀yin náà ò rí wípé ogun làwọn eléyìí wá kó ja Nàìjíríà? ogun ni wá kó ja Nàìjíríà. ṣé ẹ rò pé wọ́n sì wá wo ogun bọ́lẹ̀ easily bẹ́ẹ̀? equation ló change. mathematics wọn ló wrong. ara tá à ń sọ rèé superiority àwọn sójà wa pé a superior ju terrorist lọ ìlérí can be in control of situation ni là ń wò yìí. a gbé fún wọn. rìpọ́ọ̀tù sọ wípé kán tó wọnú igbó lọ́wọ́ tí ń ba àwọn olóró. ìṣẹ̀lẹ̀ mọ́ni gbàgbé ni fáwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò. ní ọjọ́ Jímọ̀ yẹn ọjọ́ aburú gbáà ni. àwọn náà ó ti wá mọ̀ wípé tó àwọn aráabí ti múra dà wọn. wọ́n tó máa jáde wípé kí ààrẹ jáwọ́ kó sọ fún US kó jáwọ́ kán wá lọ Turkey kán wá lọ Palestine àbí Pakistan. problem ti Gumi nìyẹn. wọ́n wá láti parun ni ṣùgbọ́n wọ́n bọ́ lọ́run lórí ìtẹ́. Ọlọ́run wà lójú iṣẹ́ ó dẹ̀ ti ṣetán yóò gbọmọ Nàìjíríà kúrò lọ́wọ́ wọn. ṣùgbọ́n sí iná màá béèrè sí wọn Nàìjíríà ni wá. Are we the same? nínú ìrònú, lórí ọ̀rọ̀ ẹ̀sìn, nínú àṣà, ṣé nǹkan kan náà ni wá?
ẹ̀yin olórí ọmọ Yorùbá, ẹ̀yin baálé báánà, ọmọ ọkọ Yorùbá, ṣé ẹ ti ríran? Ẹ má wòran o, ẹ múra o, ẹ múra o. Lẹ́yìn ìgbà tí gbogbo eléyìí tó ṣẹlẹ̀ tán, tí tójú ogun le tán, táwọn sójà wá rí i pé àwọn ti jagun ṣẹ́gun, wọ́n wá bọ́ta. Tẹ́ bá ráwọn nǹkan ìjà ogun tí wọ́n ní, tí rìpọ́ọ̀tù sọ wípé wọ́n rí àwọn nǹkan ìjà ogun ńlá ni. Ẹni tí ó ròyìn ogun kò ní kú, ṣùgbọ́n àwọn eléyìí ò rí ogun ròyìn. Massacre Friday ní Borno, kò séyìí tó lè délé ròyìn pé ètò ṣẹlẹ̀ ní àṣìárè fáwọn tí ò lọ. Bẹ́ẹ̀ ni ó máa rí o, irú eléyìí là á máa rí o. Ọmọ Yorùbá yẹn má gbàgbé o, àwọn ará bí bọ́wọ́ wọn bá ń ségi níbi tán wà yẹn, ọ̀nà kan máa bọ̀ lọ́nà south bí ni wọ́n máa lé o. Ẹ gbáradì, ẹ múra lẹ̀ o, ìdààmú ò ní dé bá wa o. A kí yín o, gbogbo ọjọ́ tá a bá ń sùn, tá a bá ń jí, tá a bá ti ń jí báyìí, ìmọ́lẹ̀ ayọ̀ ló máa mọ́ wa, a ní rógun o. Ṣùgbọ́n àwọn tá a sọ yìí, àwọn afẹ̀míṣòfò yìí, Ọlọ́run máa bá wa dojú ìjà kọ wọ́n, ojoojúmọ́ wọn ò fi máa rógun, wọn ò sì máa bógun lọ ni. Alàgbà Gumi, ẹ kú oríire eléyìí ná, èmi sì tó ń bọ̀. Ẹ máa retí òmíì, káwa máa kọ́ bí wọ́n ṣe máa bá Fúlàní gbé, torí kò síbi tá a lè tì wọ́n sí, ara wa ni wọ́n. Lẹ́nu Gumi, Kabiesi Olodumare, ó sì rìn ó yàn.